Màá tàṣírí ẹ̀ tá a bá kú omi màá gbé ẹ lọ síbi tí sẹ́mẹ́ǹtì gbé ti dùn gàrí lọ́dọ̀ àwọn ìjọba kí ló dé tó ń hurú wáyé. Iṣẹ́ èṣù ni. Iṣẹ́ èṣù ni. Kí ló dé tó gba èṣù láyè láti ọlọ́kadà tó máa ń gbé káàkiri kó òun dà. Ọlọ́kadà tó máa ń gbé káàkiri kó òun wà. Wàláì mi ò lọ́lọ́kadà. O ò lọ́lọ́kadà tí wọ́n bá mú ẹ dáadáa ó jẹ́wọ́ o. Ó mọ̀ pé mò ń sọ pé mo ṣetán láti ẹ̀pẹ́. Ó dáa mo ti gbọ́. Lójúmọ́ ọjọ́ kan farabalẹ̀. Lójúmọ́ ọjọ́ kan àwọn èèyàn mélòó ló máa ń kó sí yọ́ọ́yọ́ báyìí tí wàá lọ fi lójúmọ́ ọjọ́ kan ó kéré jù ibi mélòó ló ti ń ṣe fẹ́ gàlàtì. Èmi ò jáde tí bá jáde náà ni. Bó ló ń gbé àwọn ọ̀dọ́ tí ẹ̀ ló ń sọ̀rọ̀ báyìí náà láì fúláwà náà. Hello bó ló ń gbé. Ẹlẹ́gà ẹ pa gbogbo fóònù ẹ jọ ẹ bá pa ẹ̀jẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ó máa kú so ẹlẹ́gà bí àwọn ọmọ ẹ kọ́. Wọ́n wà lọ́dọ̀ bàbá wọn mi ni mò ń kéta fún. Ṣé torí ẹ̀ ló fi sọ ẹdẹ gbogbo wà tó wù mí. Ó kéré jù láti bí oṣù méjì làwa ti ń wá ẹni tó pè mí láàárọ̀ yìí gbà mo bèrè kan lọ yín mo ní sóbìnrin yẹn lo ìjà ṣé mo sọ bẹ́ẹ̀ mo ní ìjà oníṣòro sọdọ tó ẹni bẹ́ẹ̀ ni mo ní ẹ má jẹ́ o lọ o mo náà ti ń wá lálẹ́ àná náà tún sáré pè wá ń jàyè ọmọ kékeré kan wà bẹ́ẹ̀ tó bá ń bá ọ̀gá ẹ̀ tajà obìnrin náà lọ gba ọjà bí ọjà 10,000 fake alert náà ni ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí sunkún ọ̀gá ẹ̀ tún yọnu ó débẹ̀ wọ́n máa gbé ẹ débẹ̀ tó ti gbọ́ so bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí à ń lọ sí iléeṣẹ́ àwọn ọlọ́pàá SWAT. Tí o bá sọ̀rọ̀ tó dá kí n darọ́ fún mi báyìí. A máa gbẹ gbogbo ẹ̀yẹ àtàbálójú obìnrin yìí tẹ́ bá ní any complain ẹ máa bọ̀ wá bá a nílé iṣẹ́ ọlọ́pàá àwọn SWAT àwọn ọlọ́pàá kò gbọ́rẹ̀ gbé ní màgbọ́n ibẹ̀ la gbé ń lọ àwọn náà dẹ̀ máa pọ̀ṣù ẹ̀ débi tí ó gbé lápẹ̀rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn wojú obìnrin yìí dáadáa o so ṣùgbọ́n bó bá ṣe lọ a máa jẹ́ kẹ́ bá a dá sí ẹ ṣeun thank you very much. TJ rider. Uma. Ọmọ ayé kò ní bàjẹ́ mú ẹ. Madam. Irú wọn bá bọ̀ Nàìjíríà ọ̀hún. Ẹ má tẹ́lẹ̀. Ẹ̀yẹn wọlé tì báyìí. Ẹgbẹ́ra yín ṣẹ̀ṣẹ̀ bọ́lá. Ẹ máa tẹ̀lé wa already náà you and woman kan tó ní. Mọ́tò lè máa wọ̀. Àwa ẹ máa wọ̀ rí àwọn ni. Ó yá ẹ gbé mọ́tò yẹn kẹ̀. Ó yá ẹ bá bọ̀ abá ní màgbọ́n lọ́fíìsì àwọn SWAT office. Ẹ tẹ̀lé woman yẹn báyìí. Mákindé Fáṣọlé Mákindé Fáṣọlé descendant. TJ enter. Irọ́. Ṣé you fit enter here? Ṣé lè yí
Mo ti bẹ̀ gbàgbàgbà ẹgbẹ́ sáré kí àwọn ti wà. Àjíà broda, àkùdé ní Facebook ni wọ́n ní agogo àṣà wẹ́dọ̀n. Miriam. Madam, You are doing well. Ṣé wọ́n. oṣù Mo náà méjì. tún ni mo tún ṣe nǹkan sí. Wàá dùn wọ́n. Gbọ̀gbọ̀gbọ̀ ayé ti gbọ́n sí. Nígbà tó bá débẹ̀ wàrà àwọn èèyàn bíi 100 wọ́n ti rojú ẹ̀. Wàrà àwọn èèyàn bíi 1000. O lè ní owó ò lè ṣiṣẹ́. Ẹ sà, ẹ wo bí ṣiṣẹ́ ni mí. Wàláì, àwọn èèyàn ló sọ mí di ọlọ́mọ ẹ̀kọ́ sọ wá dìdàkudà. Ṣé bẹ́ẹ̀ rí kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ mi? Àmì káwọnà. Mọ́tò rẹ̀ yẹn ń kọ́. Mo ní ilé. Olówó àbò mọ́tò yẹn wà. Kí ni tẹ̀sí ìparí ẹ̀? Kí lẹ sọ sà? Mọ́tò yẹn wà. Ó wà ní ilé rìpíárà. Abáadélé rìpíárà yẹn nígbà tó bá gbé tọ́ta wọ́n á fi san díẹ̀ nú àwọn odò tó jẹ gbèsè. À ń bẹ́ tí gbogbo èèyàn tó bá ní ànínísìmí ní ìpínlẹ̀ Ògùn àti káàkiri ìlú ẹgbẹ́ ìlú onínísìmí lágbára Ẹ sà, náà bá. èmi fún ara mi tẹ́ ń wò yìí. Wàláì, mílíọ̀nìà ni mi. Wọ́n já ṣọ́ọ̀bù mi lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ló wá jẹ́ kó máa lọ lo tíríkì Ẹ tó wo fi lọ lo mọ́tò yìí mẹ́ta. Bọ̀bí sórí gbogbo farabalẹ̀ bó ṣe ń ṣe fẹ́kà láti àwọn ọlọ́pàá máa bèrè lọ́wọ́ ẹ̀ wàá dẹ̀ kọ́ wọ́n máa rí bó ṣe ń lọ ó ti yé alẹ́ àná wo inú tó bá dé o ti sọ àbó ti gbà pé o ti sọ nù rìkọ́dì ṣé o gbàgbé ni o ti sọ Pé kí ni yẹn? bó ń ṣe fẹ́kà láti o ti sọ náà ẹlẹ́gbẹ̀ẹ́ ṣé nọ́mbà ẹ̀ náà ni fóònù. tó bá ti rìn gègé máa gbé fún kájẹ́ kó sọ̀rọ̀ òwe máa dákẹ́ ó lè jẹ́ ọlọ́kadà ẹ̀ ló ń pè Èmi wàláì mi lọ́lọ́kadà. má bínú. Mi ò kì í ṣe èèyàn kínní. Ó ti di ọ̀rọ̀ ńlá o. Àfi sùúrù mo ní kí n yọjú sí sáìtì ni. òde dẹ̀ tó ń parọ́. Wọ́n ti wà ń bẹ́ẹ̀ o, mo ti wà nínú mọ́tò wọn. agbọ́n. Wọ́n náà ní mo ṣe fake transfer ni o. wọ́n ná àbí. ó ṣe ni. wọ́n ní àbò ṣe. ó ṣe ni ṣe bó nọ́mbà tó ń lò. Ó náà ni mo sọ pé mo fẹ́ ṣe mí. gbé fóònù yẹn fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ before I count 2, 1. Hello. Hello brother. What really happened? So you are very stupid. Good. Shall we?